ní orúkọ tó ju gbogbo orúkọ lọ, èyí tí a fi fún wa, àní orúkọ Jésù Kristi ní a kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa. A sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti lè wá ṣe ìjíròrò náà Ọlọ́run pẹ̀lú yín ní òní. A gbàdúrà wípé àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá. Àmín. Lórúkọ Kristi, ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa. Àmín. Ní àṣálẹ́ yìí ní agbára Ọlọ́run, ní ọwọ́ àlàáfíà mi, a ní bàbá wa nínú Olúwa. Gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn tádìjọ tó kọ ètò yìí, bàbá àwọn aráalé fẹ́ gbórúkọ yín kẹ̀sì kí wọn. Ẹ kú ilé àwọn èèyàn mi o. Orúkọ tèmi ni Venerable Fúnṣọ́ Ògúnlẹ́yẹ. Bàbá ẹ káàbọ̀ sà, ẹ kú ọjọ́ mẹ́ta. Lórúkọ Kristi, òun yín yóò máa rọ o. Ní ọwọ́ ọ̀tún mi ni mo ní màmá wa táwọn náà ti múra sílẹ̀ láti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ fún wa ní àṣálẹ́ yìí. Màmá, ẹ bá wa kí àwọn aráalé kẹ̀sì dárúkọ yín fún wọn. Mo kí gbogbo àwọn aráalé pé a kú dédé àkókò yìí. Orúkọ mi ni Mrs. Ọlálékan Rosemary. Venerable Olúwatúnmiṣe Ayọ̀dèjì Olúwaṣọlá ní orúkọ èmi tí mo jẹ́ atọ́kùn ìjíròrò náà Ọlọ́run tí a ń pè ní ẹ̀kọ́ Bíbélì ti àṣálẹ́ yìí lórí ìwé tí Dayọ̀sísì wa gbé kalẹ̀, ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Òun ni àyẹ̀wò ojú ìwé 25 ẹ̀kọ́ 12 ní a máa yẹ̀wò ní àṣálẹ́ yìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Jésù. Ọ̀rọ̀ rẹ̀ yé ó sì tọ́ ṣiṣẹ́ wá. Ẹni tó bá gbàgbọ́ yóò láyọ̀ ọmọ rẹ̀. Jésù, nípa ọ̀rọ̀ rẹ ní àṣálẹ́ yìí tó ṣiṣẹ́ wa, fún wa ní etí ìgbọ́ Àmín. àti àyà àgbàṣe. Àmín. Òkùnkùn biribiri mọ ayé yìí má yẹ kó bò wá mọ́lẹ̀ o. Àmín. Ọ̀rọ̀ rẹ yẹ kó máa jẹ́ ìmọ́lẹ̀ fún wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀ka àkọ́rí ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Kókó ẹ̀kọ́ tí à ń gbé yẹ̀wò ní àṣálẹ́ yìí ni mímúṣẹ àti àmúdúró òfin. Ibi méjì ni a ti yàn fún ibi kíkà wa ní àṣálẹ́ yìí. Màá bẹ̀ màmá wa kán bá wa ka Mátíù orí 7 ẹsẹ̀ 11, nígbà tí bàbá wa yóò bá wa ka Lúùkù orí 9 ẹsẹ̀ 21. Ó yá mà. Mátíù orí 7 ẹsẹ̀ 11. Nítorí náà, gbogbo ohunkóhun tí ẹ̀yin bá ń fẹ́ kí ènìyàn kó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́, nítorí èyí ni òfin àti àwọn wòlíì. Lúùkù orí 9 ẹsẹ̀ 21 sá. Ó kà báyìí pé gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti fẹ́ kí èèyàn kí ó ṣe sí yín, kí ẹ̀yin kí ó ṣe bẹ́ẹ̀ sí wọn pẹ̀lú. Ibi kíkà méjì tí a kà fún wa yìí ni èròǹgbà wa dúró lé lórí ní àṣálẹ́ yìí, èyí tí ó sọ wípé láti kọ́ wa wípé ó tọ́ kí a ṣe sí ọmọnìkejì wa bí a ti fẹ́ kí wọ́n ṣe sí wa. Àárọ̀ bàbá wa kí wọ́n bá wa ka ìfáàrà. Ìfáàrà, òfin ìlànà ìwà híhù tó sọ pé ṣe sí ẹlòmíràn bí o ṣe fẹ́ kí wọ́n ṣe sí ọ. Mátíù orí 7 ẹsẹ̀ 12 fi àwọn òfin yìí hàn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ òfin àti wòlíì. Òfin yìí ṣàlàyé Ọlọ́run, a gbọ́dọ̀ mú lò àti kí a ṣe bí a ṣe ṣe tí a sì ń bára wa ṣe papọ̀. Ọmọ ènìyàn ní ẹ̀mí ìmọ̀tara ẹni nìkan. A fẹ́ ohun tí ó dára fún ara wa. Nítorí náà ní nǹkan tí ẹlòmíràn kò ṣe ká wa lára. Jésù Kristi fi yé wa nígbà tí ó sọ pé ṣe sí ẹlòmíràn bí ó ṣe fẹ́ kí wọ́n ṣe sí ọ. A máa ń yára láti dájọ́ àti banijẹ́ nígbà tí wọ́n bá kùnà àwọn ohun tí wọ́n fẹ́
kí wọ́n ṣe. Nítorí náà ó máa ń rọrùn fún wa láti yára yọ ara wọn kúrò nínú àwọn irú ìkùnà bẹ́ẹ̀. ẹ ṣé bàbá. bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ lójoojúmọ́ tá ń ka oore ọ̀fẹ́ láti fi sínú ìṣe tó bẹ́ẹ̀ tó jẹ́ nígbà tí Kristi bá dé á bá wa lẹ́ni ìtẹ́wọ́gbà àtẹni ìdáláre k'Olúwa kó fi fún wa. àmín. a lọ sínú ìbéèrè fún ìjíròrò ṣùgbọ́n ká tó lọ sínú ìbéèrè fún ìjíròrò àkọ́kọ́ mo fẹ́ sọ fún wa wípé tí a bá ní ìbéèrè tàbí ohunkóhun tó ń tàpórógọ ní ọkàn wa tí a fẹ́ bá wa sọ ẹ ká fi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti WhatsApp yìí 081 471 947 33 081 471 947 33. ìbéèrè fún ìjíròrò àkọ́kọ́ màá tarí ẹ̀ sí ọ̀dọ̀ màmá wa. ṣàpèjúwe òfin ní ọ̀rọ̀ tirẹ̀ pàápàá gẹ́gẹ́ bí ibi tí a kà Lúùkù orí 6 ẹsẹ̀ 21 àti Mátíù orí 7 ẹsẹ̀ 12 bí wọ́n ti sọ. lẹ́yìn tá a bá ṣe àpèjúwe òfin ní ọ̀rọ̀ tiyín tán ẹ jẹ́ ká mọ ìdí tí ẹ fi rò wípé òfin yìí pé fún ìlànà ìhùwà màmá. tí a bá ń sọ̀rọ̀ nípa òfin jẹ́ àgbékalẹ̀ àti ìlànà ohun àátẹ̀lé bóyá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí láti ọ̀dọ̀ àwọn adarí sí àwọn ọmọlẹ́yìn pàápàá nípa ohun tá à ń gbéyẹ̀wò lónìí lórí bí a ṣe ń sọ̀rọ̀ nípa ibi ìdókòwò wa ibi ìtajà wa òfin wà pé tá a bá ṣe eléyìí la gbọ́dọ̀ ṣe tá a bá ṣe eléyìí la gbọ́dọ̀ ṣe àwọn àgbékalẹ̀ yẹn òun là ń pè ní òfin. abala kejì ìbéèrè yẹn sọ pé kí ni ìdí tí ó fi tọ́ tó fi yẹ kí a máa fi sí inú ìhùwà ìyẹn ní òfin tí wọ́n gbé kalẹ̀ fún wa. ìdí rẹ̀ náà ni pé kò ní sí wàhálà láwùjọ wa lọ́dọ̀ àwa tó ń tajà àti àwa tí à ń ra ọjà kò ní sí ìrẹ́jẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìbùkún sì máa jẹ́ títí ẹnìkọ̀ọ̀kan wa. mo gbàdúrà Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. àmín. ní àfikún láti ọ̀dọ̀ mi sí ìbéèrè àkọ́kọ́ tí a bá ń sọ nípa ìwúlò òfin bóyá ó pé tàbí kò pé fún ìlànà ìhùwà ó dá lórí irú òfin tí a bá gbé kalẹ̀. òfin tá à ń sọ yìí a ò gbọdọ̀ gbé kalẹ̀ láti rẹ́ ènìyàn jẹ ẹnikẹ́ni kò gbọdọ̀ rí ara rẹ̀ bẹ́ẹ̀ ni tó ga ju òfin lọ. bí ó bá ṣe bá ẹni tí ó jẹ́ ọlọ́lá wí ẹni tó jẹ́ àǹbẹ̀ Ọlọ́run ó gbọdọ̀ bá wí. bí ó ṣe bá ẹni tí à ń darí wí ẹni tí ó ń darí ènìyàn òun náà wà lábẹ́ òfin yẹn. òfin yìí tá bá tẹ̀lé ó máa jẹ́ kí àlàáfíà kó jọba ní ìlú gẹ́gẹ́ bí àwọn bàbá àti màmá wa ṣe sọ. àdúrà wa ni wípé oore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tó ń gbọ́nà tí ń fi ohun gbogbo sí inú ìṣe òfin tó tọ́ òfin rere Olúwa yóò fi fún wa. àmín. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé ǹjẹ́ ẹ̀yin ń pa òfin mọ́? àwa tá à ń ta ọjà àwa tá à ń ra ọjà jẹ́ àkínro bí a ti máa rẹ́ ọmọ ẹnìkejì wa jẹ. pàápàá bí èdè tí àwọn ọ̀dọ́ máa ń sọ lóde òní wọ́n á ní wọ́n lo orí ẹ̀ tàbí wọ́n gbé e mọ́ra. ṣé àwọn ò kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn? gbogbo àwọn nǹkan tó bá lòdì sí èyí kò lè jẹ́ kí ìmúṣẹ àti òfin ìmúdúró òfin kí ó wà. a ní láti fi sínú ìṣe fún ire àti àǹfààní ara wa. ẹ jẹ́ ká lọ sínú ìbéèrè kejì tí mo tarí sí ọ̀dọ̀ bàbá wa. wọ́n ní báwo ni o ṣe fẹ́ kí àwọn ènìyàn ṣe sí ọ? ǹjẹ́ ò ń retí láti gba ohun tí o bá ṣe sí ẹnìkejì rẹ? bàbá. ẹ ṣé olóòtú. orin ní sọ wípé kó rí fún ẹ bí èrò rẹ sí mi kó rí fún mi bí èrò mi sí ọ. ohunkóhun tí a bá ṣe a máa gba èrè rẹ̀. bó o bá ṣe rere bó o bá ṣe búburú ó gba èrè rẹ̀. wọ́n ní lákòókò okòwò kí ìfẹ́ kí ó wà torí ìfẹ́ kì í ṣe ohun búburú sí ọmọnìkejì.
ìwé mímọ́ tiẹ̀ sọ fún wa pé ìfẹ́ làkójá òfin. ẹ ṣé púpọ̀. ẹ ṣé mo dúpẹ́ sà. màmá wa ǹjẹ́ ní àfikún sí ìbéèrè tí a béèrè lọ́wọ́ bàbá láìpẹ́ yìí. ẹ ṣé àdúpẹ́. Gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ ní lọ́kàn wípé kò sí nǹkan tá a ṣe fún ọmọlàkejì tí wọn ò ní ṣe fún wa. Àwa tí a ò fẹ́ kí wọ́n fi òṣùwọ̀n èké tajà fún wa, àwa náà gbọ́dọ̀ fi òṣùwọ̀n èké tajà fún ọmọlàkejì wa. Tá a bá dẹ̀ wò dáradára, tí ẹni tó ń tajà bá pa òfin mọ́ àti ẹni tó ń rajà tó náà bá pa òfin mọ́, àwa méjèèjì yóò padà já sí ìbùkún fún, nítorí pé kò ní sí ìrẹ́jẹ láwùjọ wa, àlàáfíà sì máa jọba. Ọlọ́run ó ràn wá lọ́wọ́ láti lè ṣe. àmín o. ẹni tí ó fẹ́ tajà èké ó ń fẹ́ kí ẹni tó fẹ́ ná owó gidi kó wá sọ́dọ̀ òun, ṣùgbọ́n ó gbé ọjà ayédèrú ó gbé lọ́wọ́. ẹni tí ó wá sọ́dọ̀ rẹ̀ òun náà mú ayédèrú owó ó mú lọ́wọ́. nígbà tó dọ́dọ̀ ẹ̀ èlò lọ́jà yìí wọ́n ti dúnadúrà ó gbé fún un, ìyẹn ò tún wò, ìyẹn náà kówó fún un, òtórówó tuntun kò yẹ̀ wò, inú ẹ̀ sì dùn, ó ń dúpẹ́. nígbà tí ó lọ tán tó máa wo owó, ẹ bá mi wo owó yìí, kí ló ṣe owó yìí, báwo ló ṣe ń wo yìí, ayédèrú owó nìyí, ẹ bá mi mú wọn níbo wọn ọ̀rẹ́ nìyẹn mọ́. nígbà tí wọ́n bọ́ sínú ọkọ̀ tó délé tó gbé ọjà tó ní kóhun tù wò, ó bá ayédèrú ọjà níbẹ̀. ìyẹn ni wípé ohun tí a kò bá fẹ́ kí wọ́n ṣe sí wa kí a má ṣe sí ẹlòmíràn, torí ohun tá a bá ṣe òun ni a máa gbà. wọ́n ní báwo ni ẹ fẹ́ káwọn ènìyàn ṣe sí ọ, mo fẹ́ káwọn ènìyàn kó ṣe sí mi bí mo ti ṣe sí ọ. ìyẹn tí yẹn bá jẹ́ ìlànà àtẹ̀lé, gbogbo wa a rí wípé òdodo, àlàáfíà, ayọ̀ á wà ní orílẹ̀ èdè ayé. wọ́n ní ìjà àrètí láti gba ohun tí a ṣe sí ènìyàn. bí a kò bá nírètí ìtẹ́lẹ̀, ó yẹ ká mọ̀ pé ohun tá a bá ṣe sí ènìyàn òun la ó gbà. àwa táwa nílé tá à ń gbọ́ wa, báwo ni ẹ ṣe ń ṣe sí ènìyàn? ṣé ẹ kì í lù wọ́n ní jìbìtì? ṣé ẹ kì í ta ọjà ẹkún fún ènìyàn? ṣé ẹ kì í rẹ́ ènìyàn jẹ? àwa tá a lọ rajà ńkọ́, báwo ni a ṣe ń ṣe pẹ̀lú àwọn oníbàárà wa? à ń pè wá nípasẹ̀ Ọlọ́run wípé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí àtẹ̀lé Kristi, kò yẹ kí a bá ìwà arúfin, ìwà aláìṣòdodo, kò yẹ kí a bá ní ọwọ́ wa ní ìdí okòwò wa. à ń lọ sínú ìbéèrè kẹta tí mo tarí sí ọ̀dọ̀ màmá wa. ìbéèrè yìí sọ pé báwo ni a ṣe lè fi òfin yìí sínú ìṣe nígbà gbogbo. a ní ká wo Mátíù orí 5 ẹsẹ̀ 5-50 dé ẹsẹ̀ 7-50, àti Lúùkù orí 6 tí bàbá wa máa bá wa kà yẹn, ẹsẹ̀ 5-40 àti ẹsẹ̀ 6-40. màmá ẹ bá wa ka Mátíù orí 5 yẹn kí ẹ sì dáhùn ìbéèrè yìí. Mátíù orí 5 ẹsẹ̀ 5-50. kí ẹ̀yin kí ó lè máa jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ ní ọ̀run, nítorí tí ó ń mú òòrùn rẹ̀ ràn sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fún àwọn aláìṣòótọ́. nítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín, ọpẹ́ kí lè ẹ̀yin ní? bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. bí ẹ̀yin bá sì ń kí àwọn arákùnrin yín, kí lè ẹ̀yin ṣe ju àwọn ẹlòmíràn lọ? bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín tí ń bẹ ní ọ̀run ti pé. tí a bá wo bí tí a kà yí dáadáa nínú ìwé Mátíù orí 5 láti ẹsẹ̀ 40 sí ẹsẹ̀ 50, pẹ̀lú ìbéèrè tó wà níwájú wa pé báwo ni a ṣe ń fi sínú ìṣe. tí a bá wo dáadáa níbi okòwò wa lónìí, níbi ìtajà wa, ní ọjà tá à ń lọ lójoojúmọ́ tàbí níjọ́ mẹ́jọ mẹ́jọ, ibi tá a ti ń ṣe káràkátà, a ò gbúdọ̀ dúró nídúró pé ẹni yìí ó ní bí mo ṣe gbọ́dọ̀ ṣe sí, eléyìí ó ní bí mo ṣe gbọ́dọ̀ ṣe sí.
tí a bá wò dáadáa àwọn ibòmíì wà tó ṣe pé ẹlẹ́yàmẹ̀yà wà ń bẹ̀, ẹlẹ́sìnjẹ̀sìn wà ń bẹ̀. A ò gbọ́dọ̀ jẹ́ kí eléyìí ó farahàn láwùjọ wa, pàápàá gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. A gbọ́dọ̀ kó gbogbo ènìyàn mọ́ra. Tá a bá wò nínú ìwé Mátíù tá a kà yẹn, ó ló ń rọ̀jò fún ènìyàn búburú. Bó ṣe ń rọ̀jò sórí èèyàn búburú, ìyẹn Ọlọ́run wa, bẹ́ẹ̀ náà ló ń rọ̀jò sórí èèyàn rere. Bó ṣe ń rọ̀rùn fún ènìyàn búburú, bẹ́ẹ̀ náà ló ń ran òrùn sí orí ènìyàn rere. Nígbà tí ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 52 yẹn sì sọ pé nítorí náà kí ẹ̀yin kí ó pé bí baba yín ti ń bẹ ní ọ̀run ti pé. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín màmá, ẹ ṣé àdúpẹ́. Bàbá. Atọ́kùn, ìrere ti Luke orí 6 ẹsẹ̀ 45 àti 46 kà báyìí pé ṣùgbọ́n kí ẹ̀yin kí ó fẹ́ àwọn ọ̀tá yín, kí ẹ̀yin kí ó ṣoore, kí ẹ̀yin kí ó sì wíni, kí ẹ̀yin kí ó má ṣe retí àti rí nǹkan gbà padà, èrè yín yóò sì pọ̀. Àwọn ọmọ ọ̀gá ògo la sì máa pè yín, nítorí ó ṣeun fún aláìmoore àti fún ẹni búburú. Ìjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí baba yín ti ṣe lé àánú. Ìtumọ̀ èyí ni wípé ní ìgbàkúgbà nídìí okòwò wa ká jẹ́ aláàánú, ká máa ṣoore láì ní ìrètí wípé a fẹ́ gba padà ní kíákíá. Ó tún tẹ̀síwájú, ó ní tí a bá jẹ́ aláàánú àti tí ń ṣoore, ó ní ọmọ ọ̀gá ògo náà máa pè wá. Pàtàkì jùlọ nídìí okòwò wa, ká jẹ́ olótìtọ́, ká jẹ́ olódodo, ká sì jẹ́ ọmọ rere. Gẹ́gẹ́ bí orin wa nígbà tá a wà nílé ìwé sọ pé jẹ́ olótìtọ́ ọ̀rẹ́, jẹ́ olótìtọ́, Jésù fẹ́ kí gbogbo wa jẹ́ olótìtọ́. Èrè olótìtọ́, èrè olódodo àti ọmọ rere, òun ni ìbùkún àgbàyanu láti ọ̀dọ̀ Olódùmarè. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Àmín. Ìbéèrè tó kẹ́yìn ní ìbéèrè tí a fẹ́ béèrè ní àṣálẹ́ yìí, mo tarẹ́ sí ọ̀dọ̀ bàbá wa. Ìbéèrè yìí sọ pé kí ni àǹfààní tó wà nínú gbígbé nínú àgbékalẹ̀ Ọlọ́run níbi okòwò wa. Àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí a ti rí nínú Bíbélì tó sọ pé ká má lo òṣùwọ̀n èké, ká má parọ́, ká má ṣojú ìṣáájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ká má rẹ́ ara wa jẹ. Kí ni àǹfààní tó wà nínú ẹ̀? Gẹ́gẹ́ bí ìbéèrè olóòtú, àǹfààní tí ó wà nínú dídáwọ́ ibi dúró fún àpẹẹrẹ nídìí okòwò wa gẹ́gẹ́ bí ọlọ́jà, ká má kó ọjà pamọ́, ká má sọ ọjà di ọ̀wọ́n. Àǹfààní tó wà nínú ilé ni wípé àlàáfíà jọba, òmìnira wà, a lè ṣe bó ti tó àti bí ó ti yẹ, yàtọ̀ sí ìgbà tí ìlú le koko. Kí Olúwa kí ó ṣe kíni, kí ó sọ̀lú dẹ̀rọ̀. Kó tó di pé mo ní kí màmá wa ṣe àfikún, ọjà tí à ń tà ní 20 náírà ní ìsinyìí, tá a ti rà láti bí oṣù mẹ́ta, tá a bá gbọ́ pé dọ́là gbẹ́nu sókè ní ìṣẹ́jú 5 sẹ́yìn, àdẹ̀mówó àfikún tí kìí ṣe pé ọjà tá a ṣẹ̀ṣẹ̀ lọ rà. Àfúnra wa là ń jẹ́ kí ìlú kó lè mọ́ra wa lára. Olúwa fọwọ́ tọ́ wa lọ́kàn lórílẹ̀‐èdè yìí o. Àmín. Olúwa fọwọ́ tọ́ wa lọ́kàn. Àmín. Ìmọ̀tara ẹni nìkan yìí Olúwa bá wa ayọ̀ kúrò lọ́kàn wa. Màmá, àfikún sí ìbéèrè kẹrin tí à ń béèrè yìí. Tí a bá wo ìbéèrè kẹrin yẹn, wọ́n ní kí ni àǹfààní tó wà nínú pé kí a tẹ̀lé, kí a mú lò, kí a ṣe àmúlò tán gbé kalẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí ìwé Onísáàmù orí 41 ṣe sọ, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 yẹn, ó ní ìbùkún ni fún ẹni tí ń ro ti àwọn aláìní. Ó ní Olúwa yóò gbà á ní ìgbà ìpọ́njú, Olúwa yóò pa á mọ́, yóò sì mú wà láàyè, a ó sì bùkún fún un lórí ilẹ̀, ìwọ kì yóò sì fi lé ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́. Ìbùkún ó pọ̀ níbẹ̀, èrè sì wà níbẹ̀. Ara àwọn àǹfààní tó wà níbẹ̀ ni pé ẹni tó bá ń tẹ̀lé òfin àti ìlànà àti àgbékalẹ̀, gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún wa pé a gbọ́dọ̀ lo òṣùwọ̀n èké, ìbùkún ló máa já sí fún un. Ara àwọn àǹfààní tó wà níbẹ̀ ni pé ẹni tó bá ń tẹ̀lé òfin àti ìlànà àti àgbékalẹ̀, gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún wa pé a gbọ́dọ̀ lo òṣùwọ̀n èké, ìbùkún ló máa já sí fún un.
lẹ́yìn ìgbà tó bá ní ìbùkún tán ààbò tó dájú wà fún un. Torí tá bá wo ẹsẹ̀ kẹta yẹn náà ní ìwé Sáàmù orí 139 yẹn, ó ní Olúwa yóò gbà á ní ìyànjú lórí ẹní àrùn, ìwọ ò tẹ́ ẹní rẹ gbogbo ní ìbùlẹ̀ àrùn rẹ̀. Bí a bá múra tí a bá lè ṣe tá a gbìyànjú rẹ̀, àti àwa tí à ń tajà àti àwa tí à ń rajà, tí a tẹ̀lé òfin àti ìlànà àwọn adarí àti ti Ọlọ́run wa fún wa pé ká ṣe eléyìí tí ó tọ́ ní ojú Ọlọ́run àti ní ojú àwọn adarí wa, ohun gbogbo rọ̀ gbogbo wa lọ́rùn. Gbogbo ohun tó le koko yìí ó máa dẹ̀rọ̀. Mo sì gbàdúrà lórúkọ Jésù ohun gbogbo ó dẹ̀rọ̀ fún wa. Bí a ti mú gbogbo wá sí ìdánidúró ní àṣálẹ́ yìí, a fẹ́ sọ fún wa wípé gbogbo òfin àti ìlànà tí ó wà fún káràkátà tó wà fún wa níbi òkòwò wa gẹ́gẹ́ bí Bíbélì mímọ́ ti gbé kalẹ̀, bí díẹ̀ nínú wa tàbí ọ̀pọ̀ gbogbo wa tí a bá lè mú lò fún ire àti àǹfààní ara wa ni o. Kò sí ọjà tí Ọlọ́run fẹ́ ná, Ọlọ́run ò ní kọ́sítọ́mà nínú wa, kò sẹ́ni tó bá Ọlọ́run rajà nínú wa. Ọjà wọn ọjà ò wọ́n kò kan Ọlọ́run, àwa fúnra wa ni ó kàn. Bàbá wa àlùfáà àgbà tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ yín Fúnṣọ́ Ògúnlẹ́yẹ, akíyín ẹ̀kọ́ òun látàtàárọ̀, òun yóò máa ró, ọgbọ́n Ọlọ́run ìmọ̀ Ọlọ́run yóò máa pọ̀ sí fún yín. Màmá Roslyn Ọlálékan adára fún yín o. Àmín. Ní orúkọ Kristi ìtaṣe lónìí kò ní jẹ́ ti kẹyìn fún wa. Àmín. Àwa náà bí a ti ń ṣe ìjíròrò pẹ̀lú àwọn ènìyàn, káwa náà kó máa gbìyànjú kí a fi ọ̀rọ̀ Ọlọ́run yìí sínú ìṣe, torí wípé kò tọ́ kò yẹ ká jẹ́ olùkọ́ nìkan. Àwa náà gbọ́dọ̀ jẹ́ ohun tí à ń ṣe, olùṣe ohun tí à ń sọ. Oore ọ̀fẹ́ yìí Olúwa yóò fi fún wa. Àmín. Ọ̀rọ̀ ìparí, màá bẹ bàbá wa kí wọ́n bá wa ka ọ̀rọ̀ ìparí. Ọ̀rọ̀ ìparí. Ìpìlẹ̀ òfin ni ìfẹ́, èyí tí ó tóbi jùlọ nínú májẹ̀mú àtijọ́ àti tuntun. Ṣe sí àwọn ẹlòmíràn bí ó yẹ fẹ́ kí wọ́n ṣe sí ọ. Èyí túmọ̀ sí pé àwa Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ hùwà dáradára gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run ní ayé. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 20. A retí ká ṣe ẹlòmíràn dáadáa kí ìbínú Ọlọ́run má bàa wá sórí wa. Deuteronomy orí 15 ẹsẹ̀ 7 títí dé 10. Ní orúkọ Kristi ìbínú Ọlọ́run kò ní wá sórí wa o. Àmín. Àwọn ọmọ aláìgbọràn ni ìbínú Ọlọ́run máa ń lọ sórí rẹ̀. Ṣé àwa gbọ́ràn? Ṣé à ń fi òfin àti Ọlọ́run sínú ìṣe? Gẹ́gẹ́ bí ibi tí a kà, gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ohun tó tọ́ tó yẹ tó pé wa ni pé kí a ṣe dáradára sí ẹni gígùn àti ẹni kúkúrú, ẹni tó sanra àti ẹni tí kò sanra, ẹni tó rí jẹ àti ẹni tí kò rí jẹ, ẹni tó sọ èdè wa ẹni tí kò sọ èdè wa, ẹni tó jẹ́ ọmọlúwa ẹni tí kì í ṣe ọmọlúwa, sí ọmọdé sí ọ̀dọ́ sí àgbà àti arúgbó. Ká ṣe dáradára sí wọn gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run, nítorí tá a bá ṣe yìí ìbùkún ló máa já sí fún wa. Oore ọ̀fẹ́ láti máa gbé ìgbé ayé tó wu Ọlọ́run tó ṣe ìtẹ́wọ́gbà, èyí tí kìí ṣe wípé à ń kan ọmọ Ọlọ́run mọ́gi lẹ́ẹ̀kejì à ń dójú tì nígbàgbà. Oore ọ̀fẹ́ yìí Olúwa yóò fi fún wa. Àmín. Ohun tí àkòrí tí a yẹ̀wò ní àṣálẹ́ yìí ni mímúṣẹ àti àmúdúró òfin ní ìdí okòwò wa. Lórúkọ Kristi àtàwọn tó gbófin kalẹ̀ àtàwọn tí wọ́n à ń lo òfin yìí fún, oore ọ̀fẹ́ láti ṣojúṣe wa bí ó ti yẹ ní tiwa Olúwa yóò gbé wọ̀ wá o. Àmín. Ẹsẹ̀ àkọ́sórí wa ó wà ní Mátíù orí 7 ẹsẹ̀ 12. A ó kà á ní ṣíṣẹ̀ tẹ̀lé pẹ̀lú mi. Nítorí náà gbogbo ohunkóhun tí ẹ̀yin bá fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín, Gbogbo ohunkóhun tí ẹ̀yin bá fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kẹ́yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́. bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́. Nítorí èyí ni òfin àti àwọn wòlíì. Nítorí èyí ni òfin àti àwọn wòlíì.
ẹ̀yin ará nílé a gbàgbọ́ pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ nínú ìjíròrò bíbélì ti àṣálẹ́ yìí. A gbàdúrà yìí pé ẹ ò ní jẹ́ olùgbọ́ nìkan. Àmín. Olúwa yóò ràn yín lọ́wọ́ láti jẹ́ olùṣe. Àmín. Dáósìsì Ifẹ̀ ìjọ Anglican ní Nàìjíríà ni wọ́n gbé ètò yìí kalẹ̀ títí di ìgbà mìíràn tí a ó tún pàdé lórí ètò yìí. Bàbá ẹ bá wa kí àwọn aráalé kí ẹ sì dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún wọn. Olóòtú, ní orúkọ dáósìsì yìí la kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko fún àkókò tá a tiẹ̀ wà yìí tí ń ṣàkókò ti mẹ́ta lọ́kan, Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Mo gbàdúrà ẹ̀mí tó mọ̀ bẹ̀rẹ̀ mẹ́ta lọ́kan á parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Àmín. Pàápàá àwa náà tá a jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ lákòókò yìí, Olúwa kọ́ wa mọ̀ ṣe. Àmín. Bá a ti ń kọ́ wọn gẹ́gẹ́ bí olùṣe, àwọn náà ní ìrètí inú rẹ̀. Àmín. Ògo ni fún olókè ọ̀run. Hallelujah. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé àdúpẹ́ sà bàbá. Mo kí gbogbo àwọn èèyàn wa nílé pé ẹ kú ìfarabalẹ̀ yín lórúkọ Jésù. Oore ọ̀fẹ́ tá a fi lè mú ọ̀rọ̀ Ọlọ́run lò, Ọlọ́run ó yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Mrs. Ọlálékan Rosemary. Tó ẹ̀yin ará ilé nítòsí àti ní ọ̀nà jíjìn akéèpẹ́ kú àtọ̀rọ̀. A gbàdúrà wípé ní ọjọ́ mìíràn tí a bá tún máa wá, ayọ̀ àti àlàáfíà la ó bá yín. Àmín. Ilé ò ní gbóná mọ́ yín lára o. Àmín. Ilé ò ní lé yín. Àmín. Orúkọ èmi tí mo jẹ́ atọ́kùn ìjíròrò Ọlọ́run ti àkókò yìí lẹ́ẹ̀kan sí ni Olúwatúnmiṣe Ayọ̀dèjì Olúwaṣọlá. Ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. A dá gbogbo ògo ọpẹ́ ọlá àti ìyìnpadà sọ́dọ̀ rẹ Ọlọ́run fún oore ọ̀fẹ́ èyí tí a ṣe lónìí. Bí a ti ń gbàdúrà yìí pé èyí kò ní jẹ́ ìkẹyìn fún wa. Bí a ń gbàdúrà yìí pé títí di ìgbà tí a ó tún pàdé ní orúkọ Kristi, ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú gbọ́n tó gbọ́ wa o. Àmín. Orílẹ̀-èdè Nàìjíríà á wà ní àlàáfíà. Àmín. Ìpínlẹ̀ Ọ̀ṣun á wà ní àlàáfíà. Àmín. Ìlú Ilé-Ifẹ̀ á wà ní àlàáfíà. Àmín. Gbogbo orígbó méjèèje lọ sí Ìfẹ́tẹ̀dó á wà lálàáfíà. Àmín. Dáósìsì Ifẹ̀ yóò máa tẹ̀síwájú. Àmín. Bíṣọ̀bù wa wọ́n á máa mọ̀ ọ́ ṣe. Àmín. Ilé wọn ò ní gbóná. Àmín. Lórúkọ Kristi bíṣẹ́ wọn ti ń wu gbogbo ènìyàn yóò wu Ọlọ́run. Àmín. A gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n ti kópa nínú ètò yìí lónìí. Oore ọ̀fẹ́ láti fi sínú ìṣe Olúwa yóò gbé wọlé. Àmín. Ìbùkún àti ayọ̀ lọ́rọ̀ yín yóò já sí. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.